mo sọ̀rọ̀ ikú Murphy Àfọlábí. Ẹ̀yin kan wá ń text mi. Ẹni kí ló dé tí mo rẹ́rìn sọ̀rọ̀ ikú Murphy Àfọlábí. Ẹ ti mu gọ́ọ̀mù. Ẹ rí pé mo tún rẹ́rìn. Mo tún máa rẹ́rìn. Murphy Àfọlábí is gone. Ó ti kú nìyẹn. Èèyàn kú ó wá ń rẹ́rìn. Kí ló fẹ́ kí n ṣe? Láojú ẹ̀. Ikú ló ṣúọ̀ jù. Ikú òun ló ṣúọ̀ jù. Ikú Murphy Àfọlábí is just a reminder for me and you. Má ya wèrè. Èèyàn kú ó wá ń rẹ́rìn. Mi ní rẹ́rìn. Má lọ larí mọ́gi. Ikú òun ló ṣúọ̀ jù. Má wulẹ̀ bẹ̀rù. Murphy Àfọlábí wọ́n kọ RIP fún. Rest in peace náà kọ fóun. Everybody, RIP is our last name. So for those of you text me, èèyàn kú ó wá ń rẹ́rìn kí má rẹ́rìn. Yes, mo máa rẹ́rìn. Kò yí ẹ. Murphy Àfọlábí ó ń jóúnjọ́ ò pékélépe. Wọ́n ti announce ikú ẹ̀ lẹ́nu. The same way. Ìjọ́ kan. Tí wọ́n wá ní Yorùbáwùyí náà ti kú o. That is just it. That is it. At least you should have. Are you mocking the dead? You should have money. Call. And you alábòsí òfò. After you write your rubbish, you comment your rubbish. Most of you. You should have money him. You don't need to laugh. Most of you. Tell so girlfriend you wà lẹ́gbẹ̀ẹ́ yín tẹ́ ń bòsí fún lọ́wọ́lọ́wọ́ bẹ́ẹ̀ yẹn. Bẹ́ẹ̀ ṣe ń wò mí yẹn. Most yín bí apalọ̀ lẹ́wà tẹ́ tí ń wò mí. Most yín bí apalọ̀ lẹ́wà tẹ́ tí ń wò mí. Why are you laughing? Why are you laughing? Tọ́nba wá búra fún wa pé lẹ́yìn tó bá wò mí tó ò ní lọ jẹun. Ọ̀dẹ̀ ni ẹ́. Ọ̀dẹ̀. Ẹ̀yin tẹ́ ń tẹ́lẹ̀ mi tẹ́ ń DM mi yẹn. Ọ̀dẹ̀ ní súná yín. I will laugh. But don't laugh. I will laugh. Somebody will announce. You know, sometimes Nigeria, mo sọ pé problem ta ní nìyẹn. Murphy ti kú. Murphy ò gbọ́ nǹkan kan mọ́. Tí Murphy ti di kò gbọ́ anything mọ́. Èmi àti ẹ ló kù. Ṣó pé ìràwọ̀ yẹn ó ń tàn, ó lọ party, ó kàn já ní pem. Yes, you are saying I have many more years to live. Even if I live thank you for saying I have many years to live. Oh. Even if I live 1,000 years, one day go be one day, then go announce am. Téèyàn bá ríyàn tó bá kú suddenly bẹ́ẹ̀ yẹn. To me, ikú Murphy Àfọlábí ó funny gan sí mi. Yes, I am laughing, I will still laugh. Ikú Murphy Àfọlábí ó funny. It might not be funny to you, but to me it's funny. Wípé Murphy tó ṣe birthday last week. Tó yan fanda. Last ẹlòmíì ò tí wá sí birthday, ẹlòmíì ò tí kí happy birthday gan. Tó ṣe retí pé tó bá ṣe díẹ̀ o, tó bá di next week o, kí wá ra ẹlòmíì ò tí fún present birthday. Is that not funny to you? Kò funny sí ẹ. Ó funny. Ma ṣàbòsí. This woman, that is wrong with this woman. She's mocking and toku. Orí ẹ ni o san tó fẹ́ gbà fún ẹ. Orí ẹ ikú Murphy kò funny sí ẹ. Ó funny. To me, very very funny. Ọmọdé mélòó ni Murphy? 49. Mo jù lọ. If somebody can celebrate birthday ní last week. Ó wá announce ikú ẹ̀ lẹ́ni. Ó mọ̀ pé àwọn Yorùbá sọ pé ọ̀rọ̀ tó bá ju ẹkún lọ, èèyàn máa fi ń rẹ́rìn ni. Ọpọlọ ò sọ fún ẹ pé àwọn nǹkan kan máa ṣẹlẹ̀ tí wọ́n máa pè èèyàn ṣe birthday last week, wọ́n announce ikú ẹ̀ lẹ́ni. Kò yà ẹ́ lẹ́nu ni, kò shake body ẹ̀. Má jẹ́ kó dẹ̀. Very funny indeed. Ó funny kú. Rántí ẹ̀ mú mi. This man, bẹ̀rù Ọlọ́run o, bẹ̀rù wọn náà bẹ̀rù èṣù. I will laugh.
Amen, jare, thank you, jare. I will laugh. Yeah, you are my oh, they be alone. Murphy Afolabi, more do Murphy Afolabi lo. He just celebrated his 49th birthday. That mo ten fi ṣe yeye. Mo lele ya ma ṣe fine boy, kíni kan. Last ẹlòmí ò tí lára àwọn tó ń ṣe actor and actresses. Ẹlòmí ò tí post birthday picture ẹ̀. Tó sì ń retí pé tó bá di next week o kí wọ́n á post ẹ o tó bá pàdé location o kí wọ́n á post ẹ á wá gbọ́ pé ó ti kú lẹ́nìí. Even this life ayé ta wà yìí even this life is funny. Oh money ayé ta wà yìí gan ó funny. Nàìjíríà jẹ gbèsè tí Nàìjíríà jẹ wọ́n ní overdraft tí wọ́n ní pẹ̀lú CBN. Nàìjíríà for the next 40 years ní Nàìjíríà máa fi sọ overdraft yẹn. Wọ́n wá lówó tí Nàìjíríà jẹ China tó jẹ gbá tó jàwó wọ́n tó bá papọ̀ Nigeria will spend next 100 years láti san gbèsè. Ṣó ń gbọ́ mi o ìwọ tó ń dí ẹ̀mú mi yìí sùmánì ó dẹ̀ bẹ̀rù Ọlọ́run Nigeria will spend next 100 years. Wọ́n ní tí Nàìjíríà ò bá yá owó mọ́ rárá tí Nàìjíríà ò bá yá owó kankan mọ́ they will spend next 100 years láti san gbèsè tí wọ́n yá. Ṣó gbọ́ mi o 100 years èmi àti ẹ̀ ò ní sí láyé mọ́. Tó bá wọn kò lọ ṣe gbékúdè wọ́n ṣe announce mọ́ fi máa announce àwa náà njọ́ kan. Wàá rí bí tó ti wá fọ́nì nísìn Nigeria will spend next 100 years láti san gbèsè. Now oríṣiríṣi Buhari tí wọ́n á bọ́ ta ó tún wá lóun fẹ́ yá $800 million. Ain't that funny? Check off on here. Nigeria, no. There are some things you would. Ọ̀rọ̀ ẹ máa ju ẹkún lọ. Ọ̀rọ̀ yẹn máa ju ẹkún lọ. Nigeria will spend next 100 years. Next 100 years láti san gbèsè tí wọ́n bá yá owó mi mọ́. Buhari máa bọ́lẹ̀ lọ́n the 29 of this month May kọ́láwá yìí. May 29, 2023 ni Buhari máa bọ́lẹ̀. And Buhari tí wọ́n fẹ́ yá $800 million. Kò funny. Wàláhì ó funny. God bless you. Wàláhì ó funny. Wàláhì ó funny pa. Bẹ́ẹ̀ ni kù Murphy Afolabi ṣe rí. Tọ́n bá dífá fèmí àti yín pé Murphy Afolabi máa kú pé next 10 years sí o Murphy Afolabi máa kú o ta dẹ̀ rí ń jọ birthday ta rí ní party bó ṣe ń ṣe tí a ní sọ pé babaláwo bàbá tó dífá orí yín ò pé o ní sọ bẹ́ẹ̀. The life is funny. Many things happen. Many things ló máa happen tó pé ó funny. Kí ni yẹn ó máa dàbí ẹni pé ṣé kí ni make sense ṣá. Murphy Afolabi sọ fún mi ìjọ tó lọ sí birthday ńjọ́ wo tó sì lọ sí birthday wo ló dàbí party tó lọ ńjọ́ wo ìwọ gbé báyọ̀ yẹn ṣe ń dìmú káàkiri tó ń ṣe oṣù ẹ̀ ń tà rẹ̀ wà lára ẹ̀ akọ̀lédè wa jẹun ó ní typhoid ní ó ṣe bú ń balùwẹ̀ ní ó ṣe kíni. Is that not funny to you? Ìwé obìnrin yìí bẹ̀rẹ̀ Ọlọ́run kí ni kí n ṣe kí n máa jọra mọ́lẹ̀ because èmi ò ní kú àbí. Ẹ máa lo sense lẹ́ẹ̀kọ̀ọ̀kan. If you don't want me to block you, stop. Bẹ́ẹ̀ má DM mi máa rẹ́rìn. Ó fẹ́ gbọ́? Wàláhì máa rẹ́rìn. Murphy Afolabi ti kú ti lọ. Ìwọ ni kò wá jókòó. Kò rò pé ṣé bọ́n yóò máa announce kú ní kálukú lélẹ̀. Bọ́n ṣe máa announce everybody ní kó ló 1 million times 1 million láyé. If you will say kíní kan ti kú o. Mo bá Murphy dúpẹ́ pé ká kú lọ́mọdé kò yẹ ni ó sàn ju ká dàgbà láì lẹ́dí iye ìrànà lọ. Mo bá Murphy Afolabi dúpẹ́ wípé RIP táwọn èèyàn ń kọ fún rest in peace ni. Wàláì ẹlòmíà kú báyìí èpè náà máa fi sìn lọ sọ́run. RIP rest in pieces. Murphy is dead, yo. And the question, was it true? Yes. God bless you.
Murphy Afolabi is dead. Somebody said, yes, I saw the typhoid in him before his death. Where did you see typhoid in him? Because I did not see the typhoid in him. And if you see the typhoid in him, she, I mo yan typhoid she, ton si wà láyé. Lára àwọn artist and actors yẹn, nígbà tí wọ́n sọ fún Kẹ́mi Afọlábí pé ó máa kú ní kíní kan years. Kẹ́mi Afọlábí tó sunkún jọ pé ó ti rabi tó máa sùn sí, ó máa kíní kan. Murphy Afọlábí was alive. I am very sure Murphy Afọlábí máa wà lára àwọn tó máa sọ fún Kẹ́mi Afọlábí pé Ọlọ́run ò ní jó o kú, má sùn. Tí Kẹ́mi bá ń sunkún, this life is funny. This life tá wà yìí is so funny. Wọ́n sọ fún Kẹ́mi Afọlábí ó bọ́ta ní ẹ̀pẹ́ ní ó máa kú in the next 4 years. Kíní kan dangodo sengine àbí kí ló pe òyìnbó à. Kí ni Kẹ́mi Afọlábí pe òyìnbó ààrẹ tó ló ń ṣe? Ó ló máa kú nígbà kan. Kẹ́mi ń sunkún. I know. Murphy Afọlábí á wà lára àwọn tó máa send text message sí Kẹ́mi. Á wà lára àwọn tó máa sọ fún Kẹ́mi Afọlábí pé my sister, má sunkún. Ó mọ̀ kan àgbo kan kíní kan tó bá lo àgbo yẹn ò ní kú. Tó bá mọ àdúrà kan lórúkọ Jésù tó bá ṣe ò ní kú. Tírà kan Murphy Afọlábí á wà lára àwọn tó máa persuade Kẹ́mi Afọlábí. Mọ́kàn ẹ wàá dàgbà wàá dògbó ni wàá ṣe kíní kan. Mọ́kàn ẹ kó lè má sunkún. Àjọ máa ṣe tíátà yìí, àjọ máa ṣe pẹ́ ni, àjọ máa fi lọ́mọ lọ́wọ́ ni. Kẹ́mi Afọlábí is alive. Ọlọ́run ò ní jẹ́ kó kú o. I don't pray for her to die. Murphy Afọlábí ló wá gbẹ̀yìn, ló wá kú. Is that not funny to you? Is that not funny? This life is funny. Lupus yẹn ṣe ojàre lupus. Kẹ́mi Afọlábí ó sì ṣe bẹ́ẹ̀ dé ìjọ ló ń jẹ àkàrà ló ń jẹ àkàrà èbó kéèkì tó fi ṣe fẹ́ birthday òun fún ààrẹ tí fẹ́ jẹ kéèkì yẹn tán. She is there healthy. Ta ló sọ fún pé Kẹ́mi máa kú next 4 years? Ta ló fọwọ́ ẹ̀sọ̀ yà? Òyìnbó ló sọ, Ọlọ́run ò sọ bẹ́ẹ̀. Kẹ́mi Afọlábí ó lè lo next 70 years kún ọjọ́ orí ẹ̀ tí ò dẹ̀ ní kú. Ẹlòmíì bí ọmọ CS. Ẹyẹ ìsọ̀tàn kan wàláì. Ẹlòmíì ó bí ọmọ CS, ọmọ ẹ̀ ò CS ni tó ń ṣàárẹ̀ fèníkú fọládìde. Ẹlòmíì máa bímọ kí ló bí? Bouncing baby boy, bouncing baby girl. Ọmọ CS. Ojú gbogbo wa báyìí. A lọ school. A jáde school. A marry. CS á tún máa bímọ. Bouncing baby boy, bouncing baby girl kò ní sin ìyá tó bí. Is that not Is that not funny to you? It shock you. It shock me too. Ṣé bó ní CS ń sọ̀kan ìbálẹ̀ lórí ọmọ tó bí yè? Ọmọ yìí ní CS. Ó fẹ́ ní kífà ládìde tó bá ti kọ́ ní kíní kan ó máa kú. Ọmọ CS, ọmọ tó bí ní CS á dàgbà. CS àbí kí ló mo ní SS, God bless you. Mo ní CS in operation. SS ẹlòmíì bí ọmọ tó bí SS ni. So wá gan tó bí bouncing baby boy ló bí, bouncing baby girl ló bí. A máa wá wò pé mo dúpẹ́ Ọlọ́run ó ṣé o. Ọmọ tó fóun o. Kò kí ṣe SS o. Bouncing baby kunu boy ni o. Bouncing baby girl ni o. A máa wo ní CS bó máa kú tè ní tọ́lá. SS mo fẹ́ sọ SS mo fẹ́ sọ. Wọ́n ti correct mi wọ́n ní SS ni. Such is life. Dẹjọ́ tún fúlù wà lára àwọn tó ń console kí lórúkọ ẹ̀ ìyá yìí Kẹ́mi Afọlábí. Where is Dẹjọ́ tún fúlù now? She is gone. Abi is gone. Is that not funny to you? This life is funny. So if you text me again, you DM me again, please, madam, you think you are advising me? SS, no more SS, God bless you. You think you are advising me by saying, madam, at least, eba ma rerin, eba ti, àwọn alábòsí. Madam, ìṣìlá pity, eba ma rerin. Bọ́yẹ sọ̀rọ̀ yẹn, ẹ jẹ́ kán wo show yìí tán sìn. Wọ́n lọ bá àmọ̀là tó gúnfe, wọ́n lọ ń jẹ ni. Wọ́n máa lọ jẹun.
ọ̀ní wọn ti pẹ́ nìkan kú mọ́ o. ayé òun lélẹ̀ thank you ẹnìkan ní ọ̀rọ̀ àgbà lélẹ́yìí o such is life ọ̀rọ̀ àgbà ni if you see me when I talk I laugh má sọ mo máa ń rẹ́rìn mo dẹ̀ máa rẹ́rìn mo máa ń rẹ́ wọ́n ní typhoid ló pa Murphy Àfọlábí ẹlòmíì wà láyé bọ̀bọ̀ kan wà kí n bẹ́ fowó kọ ọ̀bọ̀ yìí ṣe madam bàbá mi wo kíní Google bóyá ẹ mọ̀ ẹ wá gbà bọ̀bọ̀ tó máa ń gbé àti ẹ̀ sínú báàgì yẹn bàbá mi wo ní Google if you don't know ẹ̀yin tẹ́ni máa tún kẹ́ kíní kan pt ẹ̀ if you don't know let me tell you something did you know wọ́n ní typhoid ló pa Murphy Àfọlábí mo ń sọ̀rọ̀ mo ń rẹ́rìn madam you should have pity him pity who you should have told me to pity myself not Murphy Àfọlábí to pity myself pity yourself wọ́n ní typhoid ló pa bóyá lẹ mọ̀ pé there is a man in this world tó jẹ́ pé heart ẹ̀ ọkàn ẹ̀ inú báàgì ló wà jọba sábà mi wo kíní mi fẹ́ kí show yìí long okay mo fẹ́ kó má mi wo orúkọ ẹ̀ mi fẹ́ máa ẹni sùn his heart in bag má ṣe wo tó o bá mọ̀ mo fẹ́ wo orúkọ ẹ̀ ni bá ń wo orúkọ ẹ̀ body builder wọ́n ní typhoid ló pa Murphy Àfọlábí you think this life is not funny this life is funny I'm arraigned because when you see something that happens sometimes tó bá fẹ́ ya wèrè ó ní láti fi rẹ́rìn ni typhoid he is sick he have typhoid ló ní there is one man here kí ló kẹ́ Andrew there is one man here Andrew Jones lórúkọ ẹ̀ Andrew Jones ní orúkọ ẹ̀ go and search it art kí ló máa ń pè ọkàn art Andrew Jones inú báàgì ló máa ń gbé sí art ẹ̀ ò sí lára ẹ̀ you dey whine God he no funny to you kò funny sí ẹ art ọkàn ẹ̀ kò sí ní ara ẹ̀ inú handbag ló máa ń gbé ọkàn ẹ̀ sí from he's 26 years old now and his heart has been in handbag ní ọkàn ẹ̀ wà wọ́n rán pipe ọkàn ẹ̀ tó fi ń ṣe ẹ̀jẹ̀ lọ sí gbogbo ara ẹ̀ inú handbag ló máa ń gbé ọkàn ẹ̀ sí Andrew Jones lórúkọ ẹ̀ lọ wò lórí Google Andrew Andrew then Jones Jones or search the man that put his heart in his bag handbag ló gbé ọkàn ẹ̀ sí why kò kú látijọ́ yìí náà this life is funny ó wá fẹ́ gbọ́ Andrew Jones tó ń wò yẹn bẹ́ẹ̀ Murphy Àfọlábí bí àtọ́ pé ó ń ṣe cardiac bí ó ń ṣiṣẹ́ jù iṣẹ́ tí Andrew Jones ń ṣe Murphy Àfọlábí kò lè ṣe dájí ẹ̀ ẹni tí heart ẹ̀ tó wà ní handbag did you know he is a body builder tó ń jẹ irin àwọn tó bá rí àwọn tó train kú okùn tó so heart ẹ̀ mú ara ẹ̀ ìjókòó yẹn já this life is funny. So stop advising me that I am laughing. I will laugh. Andrew Jones is still living. Ó dẹ̀ ń ṣe bodybuilder. Ó fẹ́ gbọ́ instructor tún ni. Kì í ṣe bodybuilder ìkùlé yín lé yín o tó tagolo méjì pọ̀. He is an instructor of a gym. Tó ní gym. Tó tún kọ́ àwọn èèyàn bí wọ́n ṣe ń build the body. Ó lọ wo lórí kíní.
bẹ́ẹ̀ torí copyright ni torí copyright yẹ kí n fẹ́ gbé sí kinní. Èmi ò mọ̀ bóyá ń bat in the bathroom o. Don't ask me how he bat in the bathroom. Ẹ lọ wo lórí Google kẹ́ bèrè lọ́wọ́ Google bó ṣe ń wẹ̀ ní bathroom. He is living. Is that not funny to you? And Murphy Afolabi wá ní typhoid ó wá kú. Is that not funny to you? This life is funny. I will laugh. Because wá in a hey, lọ́wọ́ ṣọ́ mi. Mi ò gbẹ́jọ́ lọ́wọ́ ṣọ́ mi. Ó wá in a very funny way. Ikú Murphy Afolabi. Ó wá in a because mo jókòó mo rò. Ìjọ is so healthy. Kò sí àpẹẹrẹ àrùn kankan lára ẹ̀. Ẹ wá ń DM mi. Mo wo fóònù mi sìn. Mo ti rán WhatsApp mi. Madam, I am just advising you. You don't mock the dead. Àdìtú Ọlọ́run ẹ tó bá mi kọ kíní yẹn ẹ dín dààmú. Rest in peace, Murphy Afolabi. He is gone. Ó ti lọ èmi àti ní ká máa rò. God bless. Very, very funny indeed. Ẹnìkan mú typhoid díẹ̀ máa lo àgbo, ewé mọ́ngòrò, ewé ìbẹ́pẹ, ewé kúlíkúlí, ewé dóńkúà, tó máa pòpọ̀ téèyàn máa mú typhoid tó máa tọ̀, tó máa dànù. Typhoid yẹn wá ṣe, ó wá lọ balùwẹ̀, ó wá lọ wẹ̀, ó wá ṣubú, ó wá kú. Ó lọ balùwẹ̀, ó ṣubú, ó kú. Ìyá ẹ̀ṣẹ̀ ń ṣubú ni. Ṣé ìyá ẹ̀ṣẹ̀ ń ṣubú ni? Pàtó ṣubú yẹn kò fi néèlì yẹ, kí ní ìdí ẹ̀ yẹ? Kán ní Murphy Afolabi ṣubú ń balùwẹ̀ o, ṣe ní ìdí ẹ̀ yẹ o, wọ́n fẹ́ ṣe surgery fún ní ìdí ẹ̀ o. Kán dẹ̀ ṣe surgery fún ní ìdí ẹ̀ yẹn. Ẹsẹ̀ yẹn kán dẹ̀ ṣe surgery fún. Murphy Afolabi ṣubú o, ṣe ló dá lápá o, kán dẹ̀ gbé POP àbí kí ló gbé, kán dẹ̀ gbé sí lápá. Ká mọ̀ wá pé Murphy Afolabi kí ni wọ́n máa ń pè? Get well soon. Ọlọ́run á fún ẹ lálàáfíà o, get well soon o. Wá sọ bẹ́ẹ̀. Ó ń pariwo. Gbogbo táwa lè sọ ni pé RIP. Ó dẹ̀ ṣubú. Ikú yẹn ò dẹ̀ wá gbowó, kò dẹ̀ wá gbòbì, kò dẹ̀ gba sàrà, kò gba drip. Ikú yẹn wà ṣíṣubú tó ṣubú yẹn kò gbà gbó lọ́wọ́ ẹ̀. Ṣíṣubú yẹn gbà pé kán admit ẹ̀ kó lọ 2-3 days. Kàmọ́ wá ṣe get well soon Murphy Afolabi o. Ikú yẹn ò dẹ̀ wá gba fine boy yára ẹ̀ lọ. Ṣíṣubú tó ṣubú yẹn kó tẹ̀ sọ di dúdú. Fine boy yẹn kí dúdú yẹn kó tẹ̀ dúdú. Kíkú yẹn mú dúdú kó mú fine boy yẹn kó sọ di dúdú. Kó wá gbádùn tàgbà máa ní kó lọ ra kakatin àbí kó lọ ra kíní kan kó máa fi para. Ikú yẹn wá ìṣubú yẹn ò ṣe bẹ́ẹ̀. Typhoid yẹn wá ní kò fọ́ ni. You won't try God bless you. Ó wá ní kò fọ́ ni. Ayé ta wà yìí gan ó fọ́ ni. Bóyá o mọ̀ wípé ẹlòmíì sisi ẹ̀ mo mọ ẹnìkan tó pé ní sisi ẹ̀ nígbà tó ń ṣe sisi ní ìgbà tó ń ṣe sisi àwọn eléyìí yọ fóò nínú oyún fóò nínú oyún kò ń sọmọ Yorùbá pàápàá kódà oyún yíyọ tiẹ̀ kò ń lọ sí hospital tó wọ́n ń ṣe Yorùbá ó ní kíní kan tó máa ń dà sórí ọlọ tó bá ti lọ kíní yẹn àwa mọ̀ pé ó ti lóyún nìyẹn kó tó jẹ́ méjọ mẹ́ta oyún yẹn máa bàjẹ́ nígbà tó wọlé ọkọ ohun tó tún bí mo wá bí ni mi wá kà ẹni tí mo sọ ọmọ tó tún ti bí ó lé ní 6 ohun tó dẹ̀ yọ kó tó di pé wọlé ọkọ òun ló ń lọ lọ́ọ̀kan yẹn bẹ́ẹ̀ ara àwọn tí wọ́n ń sunkún lé ní pé Ọlọ́run ọba Ọlọ́run ṣàánú mi fún mi lọ́mọ jẹ́ kémi náà lóyún nígbà tó wà ní sisi wọ́n pa abẹ́ wọn mọ́ ni wọ́n pa ara wọn mọ́ ni wọn ò ṣe ṣìnà wọn ò rìnrìn kúrìn dépò tán ẹlòmíì fẹ́ jí ní tìlú gbé wọlé ọkọ ó tún wọlé ọkọ kò tún rọ́mọ bí ó yá sọ fún mi kò fọ́ ni ó fọ́ ni tí ó bá fọ́ ni sí wọ̀ even Ọlọ́run ọba fún ara Elédùmarè is a funny creator àbí creature àbí mi ò mọ̀ mi gbóyìnbó kò funny sí ẹ it's funny lọ bẹ̀ lọ́wọ́ àwọn tí wọ́n fi omi ojú ṣògbére ẹkún ẹlòmíì ti bọ́ sí òun tó ní Ọlọ́run wọ́n la pé mi ò ṣe ṣìnà wọ́n la pé mo kéèpù ara mi Ọlọ́run fún mi lámọ̀ ajẹ̀gbẹ́ ajẹ̀tọ̀ a lọ hospital a lọ gbá a lọ àwo this life is so funny
Stop me. Ẹ má advise me. Don't advise me. Pé òun rẹ́rìí pé ikú Murphy Afọlábí funny. Ṣé kò funny ni? Tí ó bá funny sí wo, ó funny sí mi. Ó funny sí èmi. Ikú Murphy Afọlábí ó funny sí mi. Many people ti lọ sílé ọkọ. Wọ́n nísìsí wọ́n jayé wọ́n jareti. Wọ́n do fọ́. Wọ́n yọ ṣégè nínú oyún. Bọ́n ṣe ní iná ṣe ń yọ. Bọ́n ṣe ní iná ṣe ń yọ. Bọ́n ṣe ní iná ṣe ń yọ. Ta ni Ọlọ́run, God bless you. Tọ́ bá tún ti wá wọlé ọkọ báyìí, tọ́ bá ti súnmọ́ wọn báyìí. Pẹ́pẹ́pẹ́. My dear, it's not funny. You can say it's serious. Life might be serious to you. To me, Yorubawuyi, life is not serious to me. Till life bá jẹ́ èèyàn, bá pé èèyàn ní life ní ayé, to me, I will see it as an unserious fellow. Life is funny to me. Life is so funny to me. Till life bá wá funny sí yín, ọmọ tí wọ́n lọ sí university bá Cork University. Tó lọ ṣàwo tó ṣe kòkò bá wà ṣàsùn. Tó lọ sí university ńláńlá, wọ́n gba night teacher fún, morning teacher, afternoon teacher, kíní kan kòṣì, ìgbádà kòṣì, àwo ló kòṣì. Ọmọ yóò ní búrẹ́dì àdúgbò yín tó jẹ́ pé iná àtùpà jàǹgó ló fi ń study. Wọ́n jọ lọ ṣe wọ́n jọ lọ ṣe exam, wọ́n lọ ṣe BSc àbí lọ ṣe kíní kan ni. School ní pákó lọ sí primary school o. Gàsí kí á lọ sí secondary school o. Àwa lọ ṣe exam. Àwa clear gbogbo ẹ̀. 9 kíní kan credit èmi mọ́ tán gbà tó mi lọ sí school yẹn. 9 kíní kan credit á clear gbogbo paper ẹ̀. Ẹ tó lọ kíní kan university. Odo bí LLB ló bá wálé. Odo ló mú wálé. Mo ń bọ̀ fún mi 1 second. Ọmọ tó lọ tọ́tọ́ rada. Odo ló máa mú wálé kò ní pass. Ó tún wá fẹ́ gbọ́ ọmọ tó tí bàbá ẹ̀ náwó lé lórí yẹn. Bóyá ó tún wọ́n mọ̀ pé tí life funny sí. A tún wá jẹ́ mo tó tún serious. Ó serious, ó ń kàwé. Ó fẹ́ kàwé yẹn. Ó serious ẹ máa ṣe gbogbo pé mo fẹ́ kàwé yìí. Àwọn àbáyé tó máa support ẹ̀. A máa gba teacher fún. A máa ṣe gbogbo ẹ̀. A máa kàwé tọ̀sán tòru. Ọmọ yóò ní búrẹ́dì àdúgbò yín. Tó bá ti school dé, a kiri búrẹ́dì. Tó bá kiri dé, abáyé jókòó sí sórí counter síbi ìpàtẹ. Abáyé jókòó síbẹ̀. Iná jàǹgó ló máa fi máa kàwé. Tí bí tó máa múná lọ standby generator wa tó máa fi kàwé. Ọmọ yóò ní búrẹ́dì. Àwọn tẹ̀kú nínú ládùúgbò wọn. Jàǹgó eléèfí ló máa fi máa kàwé tiẹ̀. So such is life. Ayé ó funny. Ẹmu kékeré. Life no balance. God bless you. Ẹ má di ẹ má advice mi. Ṣé gbọ́? Ẹ ṣé mi ò bínú. Tọ́lá mo fẹ́ máa reply bẹ̀tẹ̀ bí mẹ́tí lọ bí mélòó kan tẹ́ advice mi. Please. Life is a drama. It's a funny place. Funny. A place where people you see yourself now. People see you. Hey, and the next minute, you are nowhere to be found. And you said that is not funny. Are you funny? Yes. Sudden death of Murphy Afọlábí is so sad. So sad. Ó jẹ́ nǹkan ìbànújẹ́ púpọ̀. But ikú, I am still saying this, is funny to me. Because 20-30 years to now, I be for now, I never expect that to him. Ben, such is life. I will laugh, I will laugh. Ẹ má worry, mo máa ṣe fíìmù sẹ́. Mo máa ṣe fíìmù. Ọlọ́run bò mí láṣìírí. Kí n promoter gidi. Kí n wá fi life history mi ṣe Murphy fún ẹ. Tó bá wá rántí ìjọ́ tí mo sọ fún ẹ pé life is funny. Ikú Murphy Afọlábí funny. Then you will say, Yorubawuyi, she said it. Murphy Afọlábí ti lọ. Lè rí mọ́. Ó mọ̀ pé lára àwọn tó jẹ́ bí ọ̀rẹ́ Murphy Afọlábí tó wà lọ hospital tó ti sick
láti bí 1 month 2 months ago tó yìí sọ tí Murphy ṣe advice ẹ̀ pé pẹ̀lú Ọlọ́run á fún ẹ lálàáfíà wàá gbádùn Ọlọ́run á fún ẹ lálàáfíà á wà lórí bẹ́ẹ̀dì nísìnyí o kò tí ì kú o ó dẹ̀ tún lè má kú ó wá ní kò funny life is funny àṣà èèyàn mi kan ni a ní kọ́lọ́n a ní kí n jẹ Gabriel kó blow trumpet kí n jẹ Gabriel rádàrádà yìí ti pọ̀ jù blow trumpet everybody bí wọ́n á lọ ẹ fẹ́ lọ gbogbo à ń gbàdá kọ́lọ́n jẹ́ àdàgbà ká dògbò èmi náà gbàdúrà bẹ́ẹ̀ Murphy Afọlábí náà gbàdúrà bẹ́ẹ̀ but life is funny. Life is funny. May so rest in peace. Ó dàbọ̀. Ó máa ra nurse wa náà ń jọ kan má wí lè dára yín láàmú. Sórí ikú Murphy Afọlábí is just a reminder fún èmi àti ẹ. Àkíyèsí ká fi di ẹrù wa. Sórí sudden death yẹn, ọmọ tó ṣe máa ń wá. Ọlọ́run náà gbọ́n. Tó bá yẹ pé a máa ń dé certain stage kan ni pé tí n bá ti di ọmọ 200 years o mi ní kú ni ní ikú ò ní jẹ́ ṣọ́ọ̀kì fún wa but àwọn sudden death yẹn is just a reminder for me and you ká di ẹrù wa dáadáa ká tún ẹrù wa dì ta lámọ̀ tó kàn ta ni ikú kàn ikú Murphy Afọlábí ráwọn oníṣẹ́ta yẹn gbogbo náà ń sunkún náà ń ṣe show náà wọ́n ń ṣe kí ni wọ́n ń sunkún ikú ẹ̀ is just a shock. Ǹjẹ́ mọ̀ pé lára àwọn oníṣẹ́ta yẹn ìkànnì wọn kú lánàá ṣé lánàá ní ìjẹta àná àbí ìjẹta ìkànnì wọn kú lánàá àbí ìjẹta bẹ̀ẹ̀ tó pé bàbá yẹn dàgbà díẹ̀ ní tiwọn ọgbọ́n náà post ẹ̀ bàbá kìnnì kan is dead rest in peace o rest in peace o ẹ wá wo ṣọ́ọ̀kì ńláńlá. No, this is not acceptable. Ẹ jọ̀ọ́ ẹ bá mi delete comment yín yẹn. Gbogbo àwọn lórí burúkú Yorùbá Nollywood tí àti tí wọ́n pariwo kíní no, wọ́n ò ní kú lágbára Ọlọ́run. No, wọ́n ò ní kú o, wọ́n ò ní kú Ọlọ́run ò ní jẹ́ kán kú. No. Because they don't support what you support does not mean you should say gbogbo náà máa kú. Ọlọ́run ò ní jẹ́ kán kú. Àwa náà ò fẹ́ kú. Ọlọ́run ò ní jẹ́ kí wọ́n kú. Please delete that your comment. If you don't delete it, after this show, I will delete it or I will hide it. I will not hide it, I will delete it. Ẹ bá mi ọmọ kíní kan Ọ̀rúnmìlà something. Ẹ bá mi delete Ọ̀rúnmìlà kì í ṣe èèyàn tó máa sọ nǹkan báyìí. Mr. Lanre àbí Mrs. Lanre, please delete that your comment. Please, torí Ọlọ́run. Ọlọ́run ní jẹ́ kán kú. Ọlọ́run ní ṣe kú yẹn lákùúfà fún wọn. Ọlọ́run ní ṣe kú. And mọ̀ pé ìkan gbòógì nílẹ̀ Yorùbá la lose yẹn. Murphy Afọlábí ìkan gbòógì ní ilẹ̀ Yorùbá òun la lose yẹn ọmọ Yorùbá ni kódà kó má jẹ́ ọmọ Yorùbá ìyá kan ló gbé sínú ó wá bí sáyé ó wá ti ń ṣe dáadáa ìràwọ̀ God bless you for deleting it ìràwọ̀ ló já lójijì ìràwọ̀ yẹn wọ òkun Ọlọ́run má ṣe ògo èmi ẹ̀yin àwọn ọmọ wa àwọn ọkọ wa àwọn ìyàwó wa àwọn olólùfẹ́ wa Ọlọ́run má ṣe ògo wa ní ògo bòjì wọ́n ní tó bá ń dùn má ṣe jẹ́ ó tán gbà tó ń dùn ló tán fún Murphy ògo bòjì ní Afọlábí ọmọ Murphy Afọlábí ló lò kọ́lọ̀ má fi wé ẹ̀kan wa. Life is how you see it. I see life as a funny place. Life is funny. Life is funny. It's funny. Ó dàbọ̀ jẹ́ kí n máa lọ. God bless you.